tí Yorùbá bá ń sọ pé àìláṣọ lọ́rùn pàká, ó tó àpérò fún gbogbo ọmọ ríwo. Ó ń lọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lákòókò yìí o nínú iṣẹ́ ìtàgé. Láìpẹ́ yìí làwọn ìròyìn kan tún gba orí afẹ́fẹ́ tó tún dàbí ẹni pé ó bani lọ́kàn jẹ́ púpọ̀. Ní òní ọjọ́ 5 oṣù kẹsàn-án náà ní bákan náà. Lọ́jọ́ 1 oṣù kẹsàn-án ni là ń ṣọ̀fọ̀ ọmọ wa, olólùfẹ́ wa, ọ̀rẹ́ wa, Somat Sanko. Ẹ rí i pé nínú fídíò rẹ̀ mo sọ pé bó tilẹ̀ jẹ́ pé Sanko kì í ṣe ara àwa ẹgbẹ́ òṣèré, ṣùgbọ́n tá a bá ń kà á lára àwọn amúlùúdùn tìlú fẹ́ràn lọmọdékùnrin wa àti pé ọ̀dọ́mọdé. Àkókò tá à ń ṣọ̀fọ̀ Sanko lọ́wọ́ lọ́jọ́ 1 nínú oṣù kẹsàn-án ẹni tí bàbá wa Sunday Ọmọbọ́láńlé tí gbogbo èèyàn mọ̀ sí Alówẹ̀, ìlànà náà pàdánù ọmọ kan ṣoṣo. Ọmọ tó ń ṣe àgùnbánirọ̀ tó ń ṣìnrú ìlú lọ́wọ́. Kí ni wọ́n ló ṣe? Wọ́n ní typhoid. Eléyìí jẹ́ ìbànújẹ́, ọgbẹ́ ọkàn ayérayé tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ bí wọ́n ṣe lè ṣe wàásù fún mọ̀mọ́ rẹ̀, àti kí n sọ pé bí wọ́n ṣe lè ṣe wàásù fáwọn ẹbí wọn, pàápàá jùlọ màmá náà ni, torí pé ojú kan ẹ̀pà ojú kan èrè ni. Gbogbo ayé ni wọ́n bá àwa ẹgbẹ́ òṣèré wọ́n bá wa kẹ́dùn. Tó òní ọjọ́ 5 oṣù kẹsàn-án bákan náà la tó gbélé gbọ́ ti ọmọ bàbá wa àgbà òṣèré, bàbá wa Yẹ̀kínì Ajílẹ̀yẹ̀. Bàbá wa Yẹ̀kínì Ajílẹ̀yẹ̀, ó dá mi lójú pé ẹni tó bá sì ń pé bí ọmọ ọdún 15, 20 ọdún, 30 ọdún lọ sókè, púpọ̀ nínú wọn lè sọ nípa bàbá wa Yẹ̀kínì Ajílẹ̀yẹ̀, torí pé àgbà òṣèré ni wọ́n kí wọ́n tó di olóògbé. Pàápàá jùlọ sinimá wọn máa ń jálé jáko. Ọ̀kan lára àwọn ọmọ wọn tá a lè pè ní ọmọ màmá wa tó jẹ́ ìyàwó bàbá kékeré, àkọ́bí rẹ̀ Ridwan, tá a jọ gbéṣẹ́ yìí dání, iṣẹ́ ìtàgé ìlú náà gbé dání, ló yàn láàyò. Ó náà jáláìsí mọ́júmọ́ ìní ọjọ́ 5 September. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọ̀sẹ̀ tó lọ ní gbogbo èèyàn ń bá Ridwan ṣàjọyọ̀ ọmọ tuntun gẹ́gẹ́ bí àwọn nǹkan tó tẹ̀ wá lọ́wọ́. Ó bani lọ́kàn jẹ́ wípé bó tiẹ̀ jẹ́ pé alápàdúpẹ́ lọ́ba Elédùmarè, torí pé ó fààyè ọpẹ́ lẹ̀ fún wa lórí tiẹ̀. Tó bá ṣe pé bá a ṣe ń sọ̀rọ̀ tiẹ̀ yìí náà la bá ń rí ọ̀rọ̀ ọmọ màmá wa náà sọ ni, tó bá tiẹ̀ lọ́mọ kàbí méjì ìbá máa lè sọ̀rọ̀ lé lórí. Àfi k'Ọlọ́run ọba láàánú kò dùn abiyamọ nínú. Ṣùgbọ́n irú ìyá tó bí Ridwan náà, ó ti tó déédéé ọmọ àfọkàntẹ̀ pé èmi náà bímọ, èmi náà wà láwùjọ ọlọ́mọ, mò ń retí oore lọ́dọ̀ ọmọ mi. Kí Ridwan kó tó fò sánlẹ̀ kó tó kú. À ń sọ yìí lọ́wọ́ àdákẹ́ ni mo dórí agbágbé. Ọ̀pọ̀lọpọ̀ ń sọ fún mi pé ṣé mi ò gbọ́ pé ọmọ Ibrahim Chatta kú ni? Ṣé mi ò gbọ́ pé àyà kà mí, ẹ̀rù Ọlọ́run bà mí pé ṣé oṣù kẹsàn-án la fẹ́ dá lẹ́bi ni? Àbí ká kíyèsí inú ẹgbẹ́ wa, àbí ká kíyèsí àwùjọ àwa òṣèré? Kí ló lè fà á? Mo máa go, mo bẹ̀rẹ̀ sí ní pè. Kí ló dé? Èwo nú àwọn ọmọ bọ̀dá Ibrahim? Kí n tó wá gbọ́ pé ọmọ relative wọn ni, pàápàá jùlọ ẹ̀gbọ́n wọn. Mo ń fi àkókò yìí mo fi ń sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń pè wá lọ́tùn lósì pé gbọ́ kí ló sọ ọmọ Ibrahim Chatta, gẹ́gẹ́ bíi pé Ibrahim Chatta Agogoja ó jẹ́ olólùfẹ́ yín. Tó dẹ̀ jẹ́ pé gbogbo wa ẹ máa ń rí wa bíi pé à ń dùn yín nínú, à ń kọ́ yín lẹ́kọ̀ọ́, kí wá ń fẹ́ kí bànújẹ́ kankan kó sọlẹ̀ sọ́dọ̀ wa. Tó pé tó bá ti sọlẹ̀ báyìí ẹ bá wa kẹ́dùn. Agbára Ọlọ́run bí ẹ ṣe ń ronú rere kàn wá, rere ó mọ kàn yín. Ẹ̀yin náà ò ní fojú sunkún ọmọ. Bẹ́ẹ̀ ni bàtà ọ̀fọ̀ bàtà ìbànújẹ́ wọn ní bọ́ sẹ́nu ọ̀nà yín. Mo ń fa àkókò yìí mo fi sọ fún wa wípé lótìítọ́ àti lódodo, ọmọ tó kú yìí tí bọ̀dá Ibrahim bá pè ní ọmọ àwọn,
kì í ṣàsọdùn, kì í sì ṣàsọjù. Táwa náà bá wá sọ pé kì í sọmọ wọn, kì í ṣe pé bóyá a fi ń yẹ àtọmọ wọn, àtọmọ ẹ̀gbọ́n wọn, àtọmọ tiwa, ta ló yẹ kó kú? Kò yẹ kọ́mọ kankan kú. Àfi ká bẹ Elédùmarè kó bá wa dáwọ́ ikú ọ̀dọ́ dúró nílẹ̀ Yorùbá, lórílẹ̀-èdè Nàìjíríà, nínú ẹgbẹ́ ìtàgé àti inú iṣẹ́ tẹ́nìkọ̀ọ̀kan wa tá a ti ń jẹ, tá a ti ń mu. Ká wá máa bẹ Elédùmarè kó máa jẹ́ kí tàwọn àgbà náà ò jìnnà. Eléyìí pọ̀, eléyìí pọ̀. Wọ́n ní ẹ̀fura, pánsá ò fura, pánsá jáná, àjà ò fura, àjà jìn, bólé ò bá fura, ó ṣeé ṣe kólè ó kó. Èmi ń fi àkókò yìí, mo fi ń rọ gbogbo ẹ̀yin aláṣẹ wa nídìí iṣẹ́ ìtàgé. Eléyìí ti kúrò ní ẹgbẹ́ A ni mo wà, ẹgbẹ́ B ni mo wà, ẹgbẹ́ C ni mo wà. Òṣèré ni gbogbo àwọn tó wà níta ni wọ́n mọ̀ wá sí o. Pàápàá jùlọ ẹ̀yin tọ́lọ́run ń pè ní ògo, ẹ̀yin tọ́lọ́run ń pè ní ojúlùmọ̀, ẹ̀yin táyé dámọ̀, ẹ̀yin tíràwọ̀ yín ń tàn, ẹ̀yin tẹ́ ń sáìn lójú aráyé, àtẹ̀yin tẹ́ ẹ jálákòóso nínú ẹgbẹ́ kọ̀ọ̀kan. Èmi ń fàkókò yìí rọ̀ yín, mo fi ń bẹ̀ yín wípé ẹ jẹ́ ká kún fún àdúrà, torí pé àwọn ògo kan ń bẹ tó ṣe pé tó bá rẹ̀, ọ̀tọ̀ ni ojú tí àwọn tán ń wò wá tí wọ́n máa ń fi wò ó. Pàápàá jùlọ mo rántí ní àkókò tí mo ṣì kéré díẹ̀, tí mo fẹ́ join iṣẹ́ ìtàgé, ó wà nínú àwọn nǹkan tí màmá mi bá mi fa wàhálà lé lórí. Wọ́n ka ẹ̀sùn bíi 9 ní wọ́n kà sí wa lọ́rùn. Èyí tí mo rántí jù nígbà náà ni pé iṣẹ́ tí wọ́n máa ń para wọn ń bẹ̀. Ẹ̀ẹ̀kejì ni wípé ọ̀lẹ ní máa ń ṣe. Ẹ̀ẹ̀kẹta ni pé oníranù. Wọ́n kà á lọ tọ́pọ̀ lọ bẹ́ẹ̀. Kó tó di wípé lénìí yìí a tó di ẹni àmúyangàn fún wọn. Ọlọ́run ó mọ̀ fi wá pa wọ́n ní, ó mọ̀ fi wá pa àwọn ẹbí wa lẹ́kún. Síbẹ̀síbẹ̀, àwa gbà wípé nínú iṣẹ́ yìí kò sẹ́nìkan tó ń pa ẹnìkan. Lótìítọ́, kálukú ń sáré gíga, kálukú ń sáré àtijẹ́ èèyàn, kálukú ń sáré ìlọsíwájú, kálukú ń sáré pé kò náà lè bẹ́gbẹ́ pé láwùjọ. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ni ló nígbàgbọ́ wípé owó ni irinṣẹ́ wa. Béèyàn wẹsẹ̀ tí gbogbo orí rẹ̀ funfun, bí ìgbà tẹ́ ẹ gbádìí ẹ̀gùn ni, ètí òye náà ni ó yè. Èmi ò pé kẹ́ ẹ mọ́ ṣáájò, mo sì pé ẹ mọ́ gbàdúrà. Ṣùgbọ́n gbogbo ohun tó bá lè mú ẹ̀mí yín kúrú, tàbí kẹ́ ẹ wò pé kí lágbájá ó jábọ́ kémi ó fi lè dókè. Àwọn àsáwọ̀ onítíátà kì í ṣe bẹ́ẹ̀. Ojúlówó onítíátà tó kọ́ṣẹ́ tó mọṣẹ́. Àwọn bàbá wa nínú ọ̀rọ̀ Yorùbá, wọ́n ní ẹ jẹ́ á dáa ká tó ṣàwúre, ká má bàa ṣolóògùn dèké. Ọ̀pọ̀lọpọ̀ ló lọ́bùn tó rò pẹ́bùn lòún ní. Ó bá dán ọ lójú, ó lẹ́bùn nídìí iṣẹ́ yìí, ó sì yí ọkọ mọ́. Kò ṣẹ̀ dìgbà tó o bá ṣẹ̀ bà tẹnìkan jẹ́ kó tó gòkè. Torí pé àwọn tí wọ́n ń wù ọ́, bóògùn bá mú ẹ lónìí sí yóò mú ẹ lọ́la ni. Àwa tá à ń ṣeré fún, àwọn tí wọ́n ń wò wá, tí wọ́n ń kẹ́kọ̀ọ́, tí wọ́n ń kọ́gbọ́n nínú iṣẹ́ tá à ń ṣe, wọ́n gbọ́n jù wá lọ. Wọ́n kọjá ẹni téèyàn lè fòògùn darí, àbẹ́ni tó lè fi ta nìkan tó lè fi mú. Lẹ́yìn pé kí n tó ń ṣe kó nítumọ̀, kó jẹ́ dáyé fẹ́, kó jẹ́ dáyé fẹ́ rí. Ntọ́rọ̀ wà jẹ mọ́nu o. Ẹ̀yin tẹ́ ń wò wá níta, tẹ́ ẹ máa rò pé bóyá èmi ò jiyàn o, n ò dispute ẹ̀ pé kò sóògùn ń bẹ o, tàbí lágbájá ò máa gbìyànjú. Ara mi ni mo mọ̀ o, n ò mọ̀ inú ẹnìkan o. Ṣùgbọ́n ìrìn àjò tí wọ́n ń ṣẹlẹ̀ lákòókò yìí pẹ̀lú ikú ọ̀dọ́, pàápàá jùlọ nínú oṣù tá a wà yìí, wọ́n fún àkókò yìí pé ẹ̀yin aláṣẹ wa, ẹ jẹ́ á jókòó, ẹ jẹ́ á ṣe àdúrà alápapọ̀. Ẹ jẹ́ á pé bíríkótó, kẹ́ ẹ tó pé bíríkótó, kẹ́ ẹ pé kan báyìí báyìí. Ọgbọ́n kan lẹ̀ ń dá tó fi jẹ́ pé ọmọ tákàrà bá kó wọnú epo, gbogbo wọn ní kó jáde. Ṣùgbọ́n bí gbogbo ẹ̀ ṣe wá ń yọ bí ọmọ ọwọ̀ yìí, ẹ jẹ́ á péjọ. Tó bá ṣe pẹ́ṣẹ̀ náà ló pọ̀ jù, ẹ jẹ́ á béèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Ẹ jẹ́ á ṣètọrẹ àánú, ẹ jẹ́ á ṣe sàárà. Tá a bá wá ń sọ nípa àpapọ̀ gbogbo ẹgbẹ́, orí kọ̀ọ̀kan nínú iṣẹ́ ìtàgé, gbogbo wa ò ní fọwọ́ wa gbọ́mọ sí mọ́ o. Elédùmarè ó bá wa dẹ́kun rẹ̀ níbi tó dé yìí. Torí pé tẹni tó dé la rí o, àmọ́ tẹni tí ń bọ̀, Ọlọ́run má jẹ́ ká burú kó tó kàn wá mọ́. Àtẹ̀yin olólùfẹ́ wa àtàwa. Wọ́n ń fàkókò yìí pé ẹ̀yin ọ̀gá wa, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, ẹ̀yin aláṣẹ wa,
ẹ̀yin olórí níjọba ìbílẹ̀ nínú iṣẹ́ ìtàgé, ẹ̀yin olórí níjọba ìpínlẹ̀ nínú iṣẹ́ ìtàgé, ẹ̀yin olórí níjọba àpapọ̀ nínú iṣẹ́ ìtàgé. Mo ń fàkókò yìí bẹ̀ yín lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan, níjọ níjọ, lẹ́gbẹ́lẹ́gbẹ́, ẹ jẹ́ ká ní àdúrà àpapọ̀. Mi ò lè rántí wòlíì yẹn mọ́, tàbí kí n tiẹ̀ rí fídíò rẹ̀ tó sọ àwọn nǹkan tó jọ mọ́ báyìí bóyá bí ọdún kan sẹ́yìn, pé káwa ẹgbẹ́ òṣèré ká kún fún àdúrà, ká fi pẹ̀lú ikú ọ̀dọ́, pẹ̀lú ikú ọ̀dọ́, bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ ọdún tó lọ ní ìríran yẹn pé yóò ṣẹlẹ̀, ṣùgbọ́n tó ìwọ̀nba eléyìí tó ṣẹlẹ̀ lákòókò yìí náà ni mo ṣe ní àìláṣọ lọ́rùn pàákà, ó tó àpérò fún gbogbo ọmọríwo. Mo bẹ̀ yín, mo rọ̀ yín, gbogbo àwọn ìdílé tí ọ̀rọ̀ yìí wá kàn, mo kí yín o, mo kí yín lágbára Ọlọ́run. Òróró ìtura Ọlọ́run á bá yín bù síbi tí ó ti ń jó yín. Kò sí wàásù tá a fẹ́ ṣe fún yín, àfikún Ọlọ́run ó wàásù fún yín látòrí ìdílé màmá wa Péjú Ògúnmọ́lá, tó fi dé orí ìdílé àwọn ẹbí Samad Sanko àti ìdílé bàbá wa Ajílẹ̀yẹ, ìdílé bàbá wa Ajílẹ̀yẹ, torí pé Ridwan olólùfẹ́ wa dáadáa ni, alájọṣe wa dáadáa ni nídìí iṣẹ́ yìí, tí pé tá a bá rí inú wa máa ń dùn wípé bàbá fèèyàn lẹ̀ nínú àwọn ọmọ tí bàbá fi sílẹ̀ tí wọ́n gbéṣẹ́ yìí dání. Ridwan náà wà ní ẹni tó ṣe tọ́ka sí, ṣùgbọ́n tó gbogbo ẹ̀yọ́ lọ, gbogbo ẹ̀yìn Elédùmarè, ẹ jẹ́ á kún fàdúrà o. Kódà tó bá jẹ mọ́ pé àwọn sàárà ìbílẹ̀, èmi ò rí n tó lòdì sí lájọṣepọ̀ ẹgbẹ́, orí kọ̀ọ̀kan náà ẹ jẹ́ á kún fàdúrà. Ẹ má wò pé kọ̀ọ̀kan mi, ẹ má wò pé mi kì í ṣe mọ̀lẹ́bí Péjú Ògúnmọ́lá, mi kì í ṣe mọ̀lẹ́bí Ridwan Ajílẹ̀yẹ, ẹ má wò pé mi kì í ṣe mọ̀lẹ́bí Ibrahim Chatta. Kí ló kàn mí pẹ̀lú ti Samad? Ó mọ̀ pé ìwọ gangan fúnra rẹ̀ àbá ni gbogbo wa ń dá, gbogbo wa tá à ń dájọ́ sọ́nà. Mo fẹ́ wọ location jọba ẹ̀, mo níṣẹ́ ń jọba ẹ̀, wọ́n ti ẹ̀ bí ẹlòmíì gan pé a fẹ́ pè yín síṣẹ́ inú oṣù kẹsàn-án la wà yìí, a fẹ́ pè yín síṣẹ́ nínú oṣù kejìlá, ó lóun ò ní déètì mọ́, ó ní gbogbo déètì lòun ti tà tán, kíyàn ta déètì láti inú oṣù kẹsàn-án ó sì ta di inú oṣù kejìlá. Sọ wá lè fọwọ́ sọ̀yà wípé ìwọ tó gbowó tó ta déètì, ìwọ náà lọ́ọ́ rè ṣiṣẹ́ náà. Ọbẹ̀ lọ́hùn ni ó dẹ̀ nígbàdúrà, ẹ jẹ́ á wá kún fún sàárà, ẹ jẹ́ á kún fún sàárà. Sàárà tí mò ń sọ, a mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ló lóko tí ò lówó bíi tèmi yìí, àmọ́ bó àṣírí là nìkan la ní. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń gbé bùkátà wá bà, tó ṣe pé bùkátà tí wọ́n wà ń gbé bà òun gangan ju bùkátà ń lọ, ǹjẹ́ gbogbo èèyàn ló ń bá a gbọ́. Mo kí gbogbo àwọn onísàárà náà wà o, mo kí gbogbo àwọn onísàárà àkọ̀rọ̀, mo dẹ̀ kí gbogbo ẹ̀yin onísàárà gbangba. Ibo sàárà ti bẹ̀rẹ̀? Ibi tó ti bẹ̀rẹ̀ náà ni pé kó o pàpéjọ, kó o ṣiṣẹ́, kó o mọ̀ wò pé ẹnìkan ò tí ì lóko, pèlú ibi tí ó sùn, pèlú jíjẹ, appreciate ẹ̀, ó wá bí iṣẹ́ rẹ̀, kódà bó ṣe pé o ò pé ibi tí sàárà ti bẹ̀rẹ̀ náà, ìṣẹ̀dá rẹ̀ náà máa ṣàdúrà fún ọ, ìṣẹ̀dá rẹ̀ náà ó jẹ́ kí iṣẹ́ rẹ̀ ó ta. Àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn wà ní industry bẹ́ẹ̀ o, tí wọ́n ń ṣe bẹ́ẹ̀. Fẹ́mi Adébáyọ̀ inú ẹni tí í ṣe bẹ́ẹ̀ ni, Fúnkẹ́ Akíndélé inú ẹni tí í ṣe bẹ́ẹ̀ ni. A mọ àwọn èèyàn bẹ́ẹ̀ 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 tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀, tó ṣe pé àtẹni tí wọ́n pè fúnṣẹ́ àtẹni tí wọ́n ò pè fúnṣẹ́, tí wọ́n bá ti wá, wọ́n ó ṣe ń tó tọ́, wọ́n ó ṣe ń tó yẹ, tí inú kálukú ó sì máa dùn. Ìwọ náà máa gbìyànjú. A mọ̀ pé gbogbo wa náà kọ́ la lówó, la lọ́lá bíi Fẹ́mi, gbogbo wa náà kọ́ la jẹ́ èèyàn ńlá bíi Fúnkẹ́ Akíndélé àtàwọn kọ̀ọ̀kan tẹ́lẹ̀dùmarè ṣẹ́gi ọlá fún láwùjọ wa. Ṣùgbọ́n wọn bá ìtọ́lọ́run ṣe fún ọ yìí náà, máa fi ṣe sàárà fáwọn tí ń bọ̀, jẹ́ nípa nínú ìgbésí ayé wọn. Ẹ má joyè wípé ó fún mi kí n tó fún ọ láàrin obìnrin tàbọ́kùnrin. Má joyè, àìmọye ọkùnrin tí ń ṣe bẹ́ẹ̀ náà, tó ṣe pé wọn ò ní béèrè fún bíbá sùn, ṣùgbọ́n wọn ó béèrè fowó pé sọ fẹ́ play lead, ọ̀yà gbowó wa. Tí wọ́n bá tiẹ̀ gbowó, tí wọ́n fúnrú ẹni bẹ́ẹ̀ ní lead, tàbí tán fún ní sub lead, tán fún ní àdéhùn tí wọ́n bá ṣe, ẹlẹ́dàá ń tọ̀ ló ṣàdúrà tó bá ti bẹ̀ gòkè. Ìwọ náà ó lè máa tọ́ka sí pé lára mi lágbájá ti dìde, ṣùgbọ́n ò ti ní ẹni tó fẹ́ lò lẹ́mìí, ó wá gbowó lọ́wọ́ èèyàn méjì lórí èèyàn mẹ́ta lórí irú kan. Ìbẹ̀rẹ̀ àdánwò ni, à ń pe àdánwò aburú, à ń pè sórí ara wa ni. Ju gbogbo ẹ̀ lọ, àfọ́fà
ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀ o nínú ẹgbẹ́ wa gbogbo ẹgbẹ́ kálukú náà wọ́n ní tẹ̀tẹ̀ pòpò àbóǹdè lọ́rùn kálukú àbètìẹ́là ẹ jẹ́ kí gbogbo wa sáfẹ́sẹ̀ a mọ̀ pé inú ẹ̀ṣẹ̀ láti ń jẹ inú ẹ̀ṣẹ̀ láti mu ṣùgbọ́n tíyàn bá wo àtijẹ àti mu tíyàn bá bẹ̀rẹ̀ sí ní dẹ́ṣẹ̀ tíyà rẹ̀ bá dé ẹjẹ́ á máa ronú aláìṣẹ̀ tí ó jẹ́ ń bẹ̀ torí wọn ní tẹ́lẹ́ṣẹ̀ bá ń jìyà aláìdẹ́ṣẹ̀ náà ọba pẹ́ ń bẹ́ẹ̀ ẹ jẹ́ ká níbẹ̀ lọ́hùn ká nígbàdúrà kọ́lọ́hún rọ gbogbo àwọn tábìlú kan kọ́lọ́hún bá rọ wọn lójú kọ́lọ́hún bá wa dẹ́kun ikú ọ̀dọ́ ikú mọ̀jẹ̀sín kílédùmarè ó bá wa dẹ́kun rẹ̀ kó wá jẹ́ kí tàgbàlagbà náà ò jìnnà mo gbàdúrà fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ bá wa kẹ́dùn ẹ dákun lágbára Ọlọ́run ìwà àbúrò báyìí àjálù báyìí kò ní kàn yín o ẹ jẹ́ á máa fẹnu wa ẹ jẹ́ á máa fi sọ tọ́da ẹ jẹ́ á máa fẹnu wa ẹ jẹ́ á máa fi sọ rere nípa ara wa a mọ̀ pé kì í ṣe òṣèré nìkan o àìmọye ẹni tó jẹ́ fọgànáísà tó ti kú láàárọ̀ yìí àìmọye bricklayer tó ti kú láàárọ̀ yìí ṣùgbọ́n ikú òṣèré ìmọ̀ sábà mókìkí dání èsì mọ̀ mẹ́jọ dání àìmọye tó jẹ́ òṣèré gan tí wọn ò tiẹ̀ tí ì lóókọ tí wọn ì sẹ́ni tó lóókọ tí wọ́n ti kú láàárọ̀ yìí tẹ́dà Ọlọ́run kan o sì pé ọwọ́ àwọn tí wọ́n dá wọn mọ̀ àtàwọn tí wọ́n jágbo ilé wọn àwọn nìkan ni wọ́n mọ̀ ṣùgbọ́n tí a bá ti rírù nǹkan báyìí èmi máa ń rò wípé ìṣe mùsùlùmí ni ọ́ ni ìṣe kìrìsìtẹ́nì ni ọ́ ni kódà bọ́ jẹ́lẹ̀sìn kan àbáláyé ẹ jẹ́ kí gbogbo wa képe tó bá nígbàgbọ́ lé lórí ẹ jẹ́ kí gbogbo wa ṣe sàárà lọ́nà ẹ̀sìn tó gbé dání ká fi wá ìṣọ́ fúnra wa tó o bá ní kó kàn ẹ́ tó bá kàn ẹni tó kẹ̀ ń kọ́ ọ̀yẹ́ kọ́ mọ̀ pé yóò di ọ lọ́wọ́ Elédùmarè ní ìjábúrò kan gbogbo wa o ẹ ṣé o mo dúpẹ́ o àní dúpẹ́ túláàsì o àmì àṣẹ. lẹ́mi náà lẹ́nu rẹ. Àkútúkù rẹ̀ lọ́lọ́run. Àwọn èèyàn náà sọ wọ́n níṣẹ́ mo lè fárí nígbà tí dìrẹ́tọ̀ àti kọ́dínétọ̀ sí ni táwọn fẹ́ nù. Ó ti ẹ̀kọ́ kọ́ni lára mi torí ìnìtàn yìí láti inú ilé wa kọ́kọ́ ní kẹ́rù bóde. Ẹ tó bá lórí báyìí. Wàláì but ìgbà tó yàwó náà gbà ní ṣe. Ẹ kọjá.